Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, a dúpẹ́ fún ojú rere àti àánú tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́ ẹtì, ọjọ́ tí ó gbẹ̀yìn oṣù kẹjọ. A dúpẹ́ ojú rere yín o tí ẹ fi pa wá mọ́, ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. A dúpẹ́ Ọlọ́run àánú wa tí ẹ kò fi wá sílẹ̀ ní gbogbo ọ̀nà wa. Ògo ni fún orúkọ yín. A sì gbàdúrà wípé ní gbogbo ìpele wa, nínú ètò ìṣòwò, nínú okòwò wa, nínú iṣẹ́ wa, nínú gbogbo ìdánwọ́lé wa, ẹ ò mú àwọn tí a ti pàdánù, ẹ ò mú wọn padà bọ̀ sípò lórúkọ Jésù. Àwọn abánirẹ́rù ògo tí kì í jẹ́ kí ọ̀run kí ó wọni, ẹ̀yin Olúwa yóò mú wọn padà bọ̀ sípò sí ojú ọ̀nà wa lórúkọ Jésù. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lẹ́ni, kò ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó bá gbé tí ọ̀tún wọlé, kó má gbà tòsí jáde nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣí tí a tọwọ́ olùṣọ́-àgùntàn yín náà pọ̀ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ 29 oṣù kẹjọ. Àkòrí tí a ò gbéyẹ̀wò, Ọlọ́run ìmúpadàbọ̀sípò. Ọlọ́run ìmúpadàbọ̀sípò. Àkọ́sórí ìwé Genesis orí 40 ẹsẹ̀ 21. Genesis orí 40 ẹsẹ̀ 21. Ó sì tún mú olórí agbọ́tí padà sí ipò rẹ̀, òun sì fi agbolé Fáráò ní ọwọ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 6 dé 10, ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 6 dé 10. Ó sì ṣe ní ọjọ́ ìsinmi mìíràn tí ó wọ inú sínágọ́gù lọ, ó sì rí ó ń kọ́ni o. Ọkùnrin kan tí ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ ò tún rọ, àti àwọn akọ̀wé àti àwọn Farisí ń sọ bí yóò ṣe mú un lára dá ní ọjọ́ ìsinmi, kí wọn kí ó lè rí ọ̀nà àti fi sùn. Ṣùgbọ́n ó mọ èrò inú wọn. Ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé, dìde kí o sì dúró láàrín. Ó sì dìde dúró. Nígbà náà ni Jésù wí fún wọn pé, èmi fẹ́ bi yín léèrè ohun kan o. Ó tọ́ láti ṣe rere ní ọjọ́ ìsinmi tàbí láti ṣe búburú, láti gba ẹ̀mí là tàbí láti pa ẹ̀mí run? Nígbà náà ó sì wo gbogbo wọn yíká. Ó sì wí fún ọkùnrin náà pé, na ọwọ́ rẹ. Òun sì ṣe bẹ́ẹ̀. Ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ti èkejì. Wọ́n sì kún fún ìbínú gbígbóná. Wọ́n sì ń bá ara wọn rò ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn yín náà pọ̀ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ìmúpadàbọ̀sípò ni a lè júwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ dídá nǹkan padà sí ipò tí ó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìmúpadàbọ̀sípò àtòkèwá jẹ́ ìwà Ọlọ́run nítorí ẹni tí ó dá ọ̀run àti ayé ní ìmọ̀ àti agbára láti dá ènìyàn padà sí ipò tí ó wà tẹ́lẹ̀. Àṣìṣe Ádámù àti Éfà nínú ọgbà Édẹ́nì gba àkóso ènìyàn lórí ìṣẹ̀dá kúrò lọ́wọ́ wọn. Èyí ló fa ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ó sì mú ikú wá àti ègún búburú mìíràn. Lẹ́yìn náà, ayé kún fún onírúurú ẹ̀ṣẹ̀, ìbọ̀rìṣà, ìfẹ́kúfẹ̀ẹ́, ìkà, títí ayé fi di èyí tí ó burú jáì. Ní ibí yìí, Ọlọ́run wa tó ní ìfẹ́ tó sì pọ̀ ní ìyọ́nú pinnu láti fi òpin sí ìṣẹ́ nípa dídá ìṣàkóso ènìyàn padà nípa ìràpadà Jésù Kristi. Ìmúpadàbọ̀sípò jẹ́ àkópọ̀ ohun tó pé tí ó sì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òmìnira kúrò lọ́wọ́ ẹ̀bi àti àánú dípò ìdájọ́. Ó sábà máa ń wá gẹ́gẹ́ bí àánú, ojú rere, ìyọ́nú àti ìfẹ́, pẹ̀lú èròǹgbà kan ṣoṣo láti mú ènìyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìmúpadàbọ̀sípò tún jẹ́ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ìparẹ́ gbèsè àti ìdápadà ohun tí kò ṣeé dá padà. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ìmúpadàbọ̀sípò. Jésù ń dá ẹ̀mí padà sínú Lásárù nínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 43 títí di ẹsẹ̀ 44, àti ọmọ opó Náínì nínú ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 11 títí di ẹsẹ̀ 15. Ó dá ojú padà fún ọkùnrin tí a bí ní afọ́jú nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 7. Ọlọ́run wa lè ṣe ìmúpadàbọ̀sípò àìlera, okòòwò tó dá kúrekú, ìbáṣepọ̀ tí ó ti bàjẹ́, ìgbéyàwó tí ó ti dàrú, àti àwọn àǹfààní tó ti sọnù. Ohun gbogbo tí o nílò láti ṣe ni kí o pè é nínú àdúrà. Á mú ọ padà bọ̀ sípò ní kíkún ní gbogbo ẹ̀ka ayé rẹ ní orúkọ Jésù.
àmín. Bíbélì kọ́ wa pé bí Ọlọ́run ṣe wà bẹ́ẹ̀ ni ó fẹ́ kí àwa náà jẹ́ nínú ayé yìí. A gbọ́dọ̀ dáríji gbogbo ẹni tí ó bá ti ṣẹ̀ wá nígbà tí a tọrọ ìdáríjì lọ́dọ̀ àwọn tí a ṣẹ̀. Ìdáríjì yẹ kí ó wà láì ní gbèdéke bí a ṣe rí nínú ìwé Lúùkù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹta dé ìkẹrin àti Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Ìdáríjì máa ń yọrí sí àlàáfíà, ìlàjà, ìwòsàn, ìtẹ̀síwájú, ayọ̀, ìṣerere àti àdúrà gbígbà. Pinnu nínú ọkàn rẹ láti máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnlá. Dáríji gbogbo àwọn tí ó ṣẹ̀ ọ́ o, kí o sì yanjú gbogbo àwọn aáwọ̀ tó wà nílẹ̀ pẹ̀lú àwọn aládùúgbò rẹ. Jẹ́ kí ìfẹ́ Ọlọ́run máa tàn láti ọ̀dọ̀ rẹ sí àwọn yòókù kí o lè jẹ́ alábàápín àwọn ìbùkún Olúwa tó pọ̀. Jẹ́ kí a dá ọ padà sọ́dọ̀ Ọlọ́run náà. Lẹ́yìn náà lépa ìmúpadàbọ̀sípò gbogbo ìbáṣepọ̀ tó ti dàrú bí Ọlọ́run ṣe tọ́ ọ sọ́nà. Kókó àdúrà: Baba, dá ohun gbogbo tí mo ti lè sọnù sẹ́yìn padà ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ sókí lọ́bẹ̀ oge. Olúwabùkọ́lá Ayakọ́ ni ó kọrin sí tèmi nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.